Òwe àwọn àgbà kan tó ní bólódì òkú ojúde ẹ̀ kò lè wú koríko. Ohun gan ló máa ń ṣẹlẹ̀ nínú ìdílé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni tó tún jẹ́ ògo ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún olóògbé Adébáyọ̀ Christopher Alao Akala pẹ̀lú báwọn ẹbí ẹ̀ bá ṣe ti bẹ̀rẹ̀ ìjà lórí ogún ẹ̀ débi tó ti ń gbé ara wọn lọ sílé ẹjọ́ tí àkọ́bí ẹ̀ tó sì ń fẹ̀sùn kan ìyàwó Akala ìyún arábìnrin Kẹ́mi Akala pé ó fẹ́ yan òun jẹ. Ẹ rántí pé ọjọ́ 12 oṣù kínní ọdún 2022 òun ni Akala ló máa kú lójijì sí ìlú Ògbómọ̀ṣọ́ lásìkò tó ń múra ìrìn àjò lọ sí ìlú Ìbàdàn. Ṣùgbọ́n ìjà ó ti bẹ̀rẹ̀ láàrin àwọn ẹbí Akala lórí ogún tó fi sílẹ̀ tó sì jẹ́ pé ìyàwó ẹ̀ ìyún arábìnrin Kẹ́mi Akala tó fi ṣe obìnrin àkọ́kọ́ lásìkò tó ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun àti àkọ́bí Akala tó jẹ́ ọmọbìnrin ìyún arábìnrin Tóyìn Àlàó Adérìntọ́ àwọn ló máa jọ ń fa wàhálà báyìí. Níṣẹ́ ni Tóyìn Àlàó Adérìntọ́ fẹ̀sùn kan Kẹ́mi àti àtọmọ ẹ̀ kan tó pè ní Ọlámídé Àlàbí ó láwọn méjèèjì ni wọ́n lọ gba ayédèrú ìwé ilé ẹjọ́ kan lọ́dún 2022 lóṣù kẹwàá pé àwọn làwọn láṣẹ láti jogún dúkìá Akala àti láti pín ogún ẹ̀ tó sì ní Kẹ́mi Ọlámídé Àlàbí tó jẹ́ ọmọ ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ míì pàápàá èyí tó tún jẹ́ ọ̀nàrẹ́bù nílé ìgbìmọ̀ asòfin kékeré làbújá ìyẹn ọ̀nàrẹ́bù Ọlámíjọ Àkàlà ó láwọn nìkan ni wọ́n ń dá dúkìá bàbá òun gbẹ́sẹ̀ lé tí òun tóun jẹ́ àkọ́bí ọmọ ẹ̀ tóun tó lẹ́tọ̀ọ́ jù lórí ogún ẹ̀ àtàwọn ọmọ ìyá òun táwọn jọ máa yálé fún Àkàlà wọn kò jẹ́ kí ogún náà kó kan àwọn lọ́wọ́. Eléyìí ló máa jẹ́ kí Tóyìn Àlàó Adérìntọ́ tó jẹ́ àkọ́bí Àkàlà ló máa gba àgbà amòfin ìyún Senior Advocate of Nigeria amòfin Dípò Ọlásọpẹ́ wípé kí ó lọ bóun pe ìyàwó bàbá òun ìyún arábìnrin Kẹ́mi Akala lẹ́jọ́ tó sì jẹ́ pé ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Ìbàdàn ni wọ́n pe ẹjọ́ sí láti jẹ́ kí wọ́n mọ̀ pé wọn ò gbọ́dọ̀ yan Tóyìn Àlàó Adérìntọ́ jẹ àti pé òun náà ó lẹ́tọ̀ọ́ nínú ogún bàbá ẹ̀. ṣá o báwọn èèyàn ṣe rí wàhálà tó bẹ̀rẹ̀ nínú ẹbí Akala nítorí ogún yìí ni wọ́n máa ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó sì jẹ́ wípé níṣe ni àwọn èèyàn ń sọ wípé káwọn àgbà ilé Akala ká tètè dìde sí ìyún àwọn àgbà ìdílé àti mọ̀lẹ́bí Akala ká tètè dìde sí ọ̀rọ̀ náà ká tètè parí ẹ̀ kó tó di wípé ọ̀rọ̀ ọ̀hún yóò di nǹkan míì.